ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé a kí yín o, ẹ kú déédé àsìkò yìí. A wà pẹ̀lú gbajúmọ̀ pòdúsà, wọ́n máa ń kọrin, wọ́n máa ń ṣorin fáwọn olórin. Ọ̀pọ̀ èèyàn ló mọ̀ wọ́n sí Elukwat40, but àwọn èèyàn díẹ̀ ló mórúkọ wọn gangan. Táwọn èèyàn bá fẹ́ pé wọ́n á ní Elukwat40 ẹ kú kalẹ̀ sà. Olóòtú ẹ kúṣẹ́. Ẹ ṣàpèjúwe ara yín fáwọn aráalé. Orúkọ mi ni Alhaji Lukman Babatunde Ajao tí gbogbo ayé mọ̀ sí Elukwat40 oníyìgì mẹ́rin. Ẹ ṣé gan. Ǹjẹ́ lè sọ ìtàn ìgbésí ayé yín fún wa lóní fẹ́rẹ́ jógí títí bẹ́ẹ̀ ṣe ìrìn àjò yín tẹ́ fi déèdì iṣẹ́ ká máa produce orin? Kì í ṣe nǹkan tí a lè sọ tán lénìí, àkànmá mẹ́nubà náà ni, but at40 bẹ̀rẹ̀ iṣẹ́ music láti 1978 ní ìlú mi tó jẹ́ ìlú Ọ̀yọ́ Aláàfin. Nígbà ẹ̀ mo pé ọmọ ọdún 11, so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mú mi kiri pé ó lẹ́bùn orin ká máa jíwèrè káàkiri nǹkan kan bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà tó jù mí lọ, everybody máa tẹ̀lé mi kiri láti bẹ̀. So mo join, a collaborate pẹ̀lú òṣèré kan nígbà yẹn náà tó jẹ́ onífújì tó jẹ́ ọmọ ìlú mi yẹn náà tá ń pè ní Jelili Adisa Siroma. So from there Ìbàdàn ni mo land sí lọ́dọ̀ late president Sulaiman Adigun tí gbogbo ayé mọ̀ sí Caterpillar ọkọ̀ òkè, kọ́lọ́run kó ṣe àforíjì fún wọn. Then mo tún sún síwájú Ìjẹ̀bú Òde lọ́dọ̀ Arasak Ayinde. Then níjẹ̀bú Òde the same thing, mo tún ṣiṣẹ́ pẹ̀lú late Déwálé Àdìsá compilers, so fún ọdún díẹ̀ kó tó di pé mo rí ìránṣẹ́ látọ̀dọ̀ General Kollington Àyìnlá tí gbogbo ayé mọ̀ wọ́n sí Kébé Kwara, kọ́lọ́mbà lọ́ra ẹ̀mí wọn. Ọ̀dọ̀ wọn ni mo wà because eléré tí mo bá fẹ́ràn ni mo máa ń write orin fún. Nígbà yẹn náà ọ̀fẹ́ ni mo máa ń ṣe owó iṣẹ́ yẹn. Tàbá kan ṣeré lọ ságbo wọn, ó lè gba àlàyé iná ìgbò mọ́tò ẹ̀ṣẹ̀ kìíní kan, kì í ṣe pé mo fi ń ṣe iṣẹ́ jẹun. Mo really ní passion fún backup, kí n gbére ní nǹkan tí èmi ní interest nínú ẹ̀ dáadáa. Even ká kọrin yẹn gan, kì í ṣe pé mo really ní interest nínú ẹ̀ láwọn ìgbà yẹn. So ọ̀dọ̀ Kollington yẹn ni mo ti pe ìkan nínú àwọn onísákàrà wa síṣẹ́. À ń pe ẹni Túndé Bàbálù. So tí bá ti dárúkọ àwọn tó mọ̀ máa mọ̀, Túndé lórúkọ ẹ̀, ó ń lu sákàrà. Bàbálù Mùṣín ló wà. So òun ló kọ́ sọ fún mi pé irú iṣẹ́ tí mò ń ṣe tí mi kò máa ń ṣe ní sàrà àti mi ò pé àwọn tí ó wà ń ta tó ń ṣe kiri yẹn náà wọn ò mọ́jú ẹ lọ nǹkan kan pé ó dà kí n má fọ̀rọ̀ yẹn gùn. Ó ṣàwà artist kan fún mi láti mo ṣe ń gbà ẹ́. The first artist tí máa kọ́ ṣiṣẹ́ fún tí mo charge ẹ̀ à ń pè ní Tùràrí Ànábì Lukman, ó wà ní Pápájà ní Mùṣín. Mo wà lọ́dọ̀ bàbá Kollington gbà ẹ̀ náà. So òun ni mo kọ́kọ́ gba 20,000 naira lọ́wọ́ ẹ̀ fún production. Ọdún wo nìyẹn? Ọdún tí mo ń sọ yìí ti pẹ́ díẹ̀. Mi ò lè sọ pé ọdún báyìí bọ̀ tó ti kì í ṣe 20 years sẹ́yìn, ó ti pẹ́. So láti gbà ẹ̀ bí Abbey Jazz ọmọ Òjìkòtò ó wà London sí, òun náà ni mo pè fún drum set. Bóun náà ṣe sọ fún mi ní pé torí iṣẹ́ tí a ti ṣe ti tó bí 4, 5, 6, ó ti ń lọ bí 10. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí n introduce Sarolage kí ẹ ṣiṣẹ́. Irú èèyàn báyìí ni wọ́n wá ní company wọn, ká má fọ̀rọ̀ máa lọ síbẹ̀. Wọ́n gbà mí wọlé, a bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Sanity Adéṣọ̀kan, kọ́lọ́run kó fọ̀run kẹ́. So bá ṣe ń bá bọ̀ náà ni ó di orí record bíi 3 sí 4 ni manager wọn wá sọ pé kí ló dé tí ìwọ ò kì í sí nínú iṣẹ́ Paso. Mo mọ Paso kò ṣe pé mi mọ Paso, but èèyàn ò kàn lè dédé lọ sí ọ̀dọ̀ èèyàn pé mo fẹ́ ṣiṣẹ́ fún ẹ láì jẹ́ pé link yẹn wá from somewhere pé mo fẹ́ introduce ẹ sí èèyàn báyìí
so fortunately wọ́n ní iṣẹ́ lọ́nà ń gbà yẹn, iṣẹ́ jẹ́ bí ó jẹ́ desperado lọ́dún yẹn lọ́hùn, so wọ́n ṣe ní kí n ká pàdé ní Tuesday lọ́mọlẹ̀ yẹn, that is just it. Bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá wa láti gbà yẹn nìyẹn, so ọ̀nà tí mo gbà débi iṣẹ́ producer nìyẹn. ǹjẹ́ tí ẹ kàwé rárá Secondary school nílùú yín? ní Ọ̀yọ́, mo ka primary school ní LA school Sabo Ọ̀yọ́ local authority, so ìgbà tí mo ṣe tán bẹ̀ mo lọ sí community secondary school Òkè Ọlọ́lá, ìyànà àwọn school méjèèjì náà fèsì ara wọn báyìí ni, so mo ti ṣe tán secondary school. ẹ ṣé gan. ọ̀pọ̀ ìgbà ni a máa ń rí àwọn iṣẹ́ yín tà tí a dẹ̀ máa ń pe àwọn olórin mùsùlùmí bí iṣẹ́ ìkan tẹ́ ẹ ṣe láti tí ẹ pè ní aya mẹ́rin àbí oníyìgì mẹ́rin, tẹ́ ẹ kó àwọn olórin mùsùlùmí tẹ́ ẹ kó wọn mọ́ra, ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta láwọn èèyàn sọ pé níbo lẹ Luku at 40 wà, àwọn tí mí sẹ̀ Luku at 40, ẹ jọ ṣé kò sí, ṣé kò yẹ pé bóyá nǹkan kan ló ṣe tẹ́ ẹ taṣẹ́ síta àbí kí ló ń ṣẹlẹ̀? ẹ ṣe olóòtú, nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀yin náà máa ń bi èmi gan, àwọn tó jẹ́ fáǹsì mi máa ń rẹ́yìn mi lórí íńtánẹ́ẹ̀tì, wọn ẹlòmíà gé mísíkì mi wọ́n máa lò wọ́n á kọ àwọn kankan sábẹ́ pé we still need this thing, we still enjoying it, pé àwọn ń gbádùn ẹ̀ dáadáa, pé túbọ̀ máa fún wa jẹ kankan, but one way or the other ìgbà tọ́rọ̀ ti di ọ̀rọ̀ tí àwọn mákẹ́tà tí àwọn kíná piracy tó ti wọnú ọjà, tó ti fún àwọn mákẹ́tà náà ti rí pẹ̀lú àwọn nǹkan yẹn, àwọn òróró ní inú ẹ̀ mọ́, even album téèyàn fẹ́ ṣe, tí single album tẹ́lẹ̀rẹ́ ṣe fúnra rẹ̀ gan tó jẹ́ personal, wọn sábà ń lágbára àti gbé mọ́, tó pé ọ̀pọ̀lọpọ̀ eléré ló ń ṣipá fúnra rẹ̀, so àwọn piracy yẹn ó jẹ́ kí àwọn nǹkan yẹn kó fà sẹ́yìn, àti pé Ọlọ́run ni kó ṣàánú wa, ẹni tí ó ń gbìyànjú ó need encouragement látọwọ́ àwọn èèyàn tí Ọlọ́run kẹ́ tí ó dẹ̀ ń ṣe dáadáa, because iṣẹ́ producer táwa ń ṣe ń sìn, most especially me, àwa ń ṣe torí olórin ta nífẹ̀ẹ́, especially Alhaji Wasiu Alabi Pasuma Wonder, so iṣẹ́ ìfẹ́ àti tó ti wà lọ́kàn ẹ pé ó dẹ̀ wù mí kí n ṣiṣẹ́ pẹ̀lẹ́ ni, bọ̀ ìgbà tó lọ́n dẹ̀ máa kádàrá ó wáyé, bọ̀ adúpẹ́ fọlọ́run pé à ń gbọ́ra wáyé látìgbà tí àtijọ́ wa, so iṣẹ́ tí àwọn èèyàn expect lọ́wọ́ mi láti máa ṣe àti fẹ́ padà sórí ẹ̀ láìpẹ́ yìí láì jìnnà, sí fún àti ní plan lórí ẹ̀ báyìí àti tọwọ́ bọ̀, mo ti ń write nǹkan tí mo fẹ́ ṣe, but ẹ mọ̀ pé nínú music èèyàn láti máa fara sínú, because tó bá sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe title báyìí, mo fẹ́ ṣe story báyìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa fẹ́ ti gbọ́, ó máa sáré lọ ṣe, ó ti ṣẹlẹ̀ sí mi rí, tẹ́pẹ́ nǹkan tó dùn mí jù, nǹkan níbi tó ti dùn mí jù ni wọ́n ti ṣe fún mi, lórí pé mo lọ mákẹ́tà fúnra rẹ̀ ló ṣe irú nǹkan bẹ́ẹ̀, mo lọ bá mákẹ́tà bí mo fẹ́ ṣe nǹkan báyìí, wọ́n dẹ̀ padà lọ gbé àìdíà yẹn fún obìnrin tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀, so but mi ì sí bí láti máa dárúkọ pé mákẹ́tà báyìí àbí obìnrin báyìí, so but àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa káàkiri àgbáyé náà, àwọn náà máa rí wa bá ṣe ń sọ̀rọ̀ yìí sí, ẹni tó bá lára nínú tí ò bá rí supporter, tí ò rẹni encourage financially, morally, nǹkan ẹ̀ máa kù díẹ̀ káàtó, because àwọn problem kan tún wà tó yẹ pé tó bá ń gbìyànjú àwọn nǹkan ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tí Ọlọ́run ò bá sí lẹ́yìn ẹ̀, ó tún máa fẹ́ gbàbẹ̀ di ọ̀tá àwọn tó ń ṣe iṣẹ́ fún, àwọn tó ń ṣiṣẹ́ fún máa fẹ́ rí ẹ bí ẹni tí ò ní ráyè mọ́, nǹkan tí mo ti experience ni, wọ́n máa fẹ́ rí ẹ bí ẹni tí ò ní ráyè tàwọn mọ́,
tí nǹkan yìí tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n máa believe pé nǹkan tó yẹ kó máa ṣe fáwọn òun ló ń ṣe fún ara ẹ̀yìn kò yẹ kó rí bẹ́ẹ̀ because artist wà l'Amẹ́ríkà tó ń sẹ́ndì idea ẹ̀ sí wa pé òun fẹ́ ṣe album mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan báyìí even tá a tún máa kọ́ tá a máa tún sẹ́ndì ẹ̀ tóun ṣe máa lọ wọ studio tí ó máa ṣe lọ overdub ẹ̀ bá ṣe kọ́ yẹn á follow ẹ̀ á sẹ́ndì ẹ̀ padà wá a máa parí iṣẹ́ yẹn bí what of tí àwa náà bá wà lókè òkun tá a ti ẹ̀ ráyè mọ́ gan tá a sì lé mọ́ tí ò sí ojúkojú kan mọ́ olórin lọ́wọ́ yẹ kọ́ believe pé ayé ti da íńtánẹ́ẹ̀tì a máa ṣe àfiránṣẹ́ even bó jẹ́ ká wọ studio ká ṣe sí progression tá a fẹ́ kó wà tó bá délé tó bá gbọ́ tá a bá sẹ̀ǹdẹ̀sì tó bá gbọ́ á kọ́ tó bá jẹ́ professional artist you understand so nǹkan tó wà ní ọ̀rọ̀ album ṣíṣe tiwa nìyẹn a need the support àwọn èèyàn láti gbé ọpọlọ táwa náà ní lárugẹ láti gbé jáde padà Yeah. ẹ ṣé gan ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa